Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Gbogbo wa la wo program kan tí Alhaji Oriyomi Hamzat tán ṣe ní kọ́kọ́rọ́ alátẹ nípa ọ̀rọ̀ àpótí ẹ̀rí, ọ̀nà àpótí ẹ̀rí. A rí bí gbogbo àwọn èèyàn bọ́n ṣe contribute, táwọn èèyàn sọ̀rọ̀ nípa pé kò yẹ kí wọ́n lọ gbé àpótí ẹ̀rí, pé bí wọ́n ṣe gbé àpótí ẹ̀rí yẹn wọ́n tàṣírí àwọn kan ni. Alhaji Oriyomi ti jáde, wọ́n ti sọ̀rọ̀, wọ́n ṣàlàyé, wọ́n ṣe explanation lẹ́kùnrẹ́rẹ́ nípa ìdí tó jẹ́ kí àwọn lọ gbé àpótí ẹ̀rí, wípé nípa bí àwọn ṣe ń ṣe ìwádìí pé àwọn need nígbà tí àríyànjiyàn ti wáyé lórí pé àpótí ẹ̀rí lọ́mọ wò tó sì wò tó fi kú, kì í ṣàpótí ẹ̀rí ló sì wò tó fi kú. Tẹ́yìn bá ṣàpótí ẹ̀rí wò èèyàn ò lè kú, ẹnìkan ní tẹ́yìn bá ṣàpótí ẹ̀rí wò ó lè kú. So gbogbo àwọn nǹkan yìí ni wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ tó fi jẹ́ wípé wọ́n lọ gbé àpótí ẹ̀rí tán fi lọ gbé wá. Wọ́n dẹ̀ tún ti wá sọ̀rọ̀, wọ́n ní àwọn apologize pé kí àwọn kérúbù kan má bínú jákèjádò orílẹ̀-èdè àgbáyé, pé kò kí ń ṣe pé bóyá àwọn tú àṣírí, pé àwọn need láti ṣe òfíntótó, àwọn need láti fi ìdí òdodo àti òótọ́ múlẹ̀. Ẹ rí i pé tó bá jẹ́ pé àgọ́ ọlọ́pàá or kóòtù náà ni irú kéèsì yìí ni wọ́n gbé kéèsì yìí lọ, wọ́n need láti ṣe thoroughly investigation, wọ́n need láti mọ nǹkan tó rí ìṣẹ̀lẹ̀. So ẹ máa gbọ́ kókó lẹ́nu Alhaji Oriyomi Hamzat. Kò tí ẹ kẹ́ gbá kò tí ẹ rí yẹn wá mú ẹ tó ní ẹ ti risk life ní jù, why do you have to go that far? tó bá ipò lè pààyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ pọ̀ àwọn ọmọ ọlọ́mọ ni ẹ mú ẹ tó ní bẹ́ẹ̀ ṣe sí àpótí ẹ rí yẹn, ẹ ti tú àṣírí, kò yẹ kẹ́ tẹ̀ sí rárá. Ok, mo ti gbọ́, gbogbo yín lẹ right, èmi nìkan mo wrong. Ìjọ kérúbù jákèjádò àgbáyé, ibi gígùn yòówù tẹ́ rí kẹ́ pín sí láyé, I am sorry. I am sorry to death to the sacred area of your religion, sacred area of your beliefs. I am sorry. I'm sorry for bringing Apoti Eri to the studio. I am sorry. I'll tell you the reason why I do all this. Why I brought Apoti Eri to the studio, or Apoti Eri ìgbórí pàpótí ẹ̀rí pààyàn, ìràpótí ẹ̀rí rí, ìmọ̀ bí ṣe máa rí, mo sámọ̀ pàpótí ẹ̀rí ń bẹ. In fact, mo ti wo movie kan, àwọn Mount Zion, tó yẹ pé àpótí ẹ̀rí tí wọ́n ń rí fáà sí nínú fíìmù yẹn, ọmọ ni wọ́n ń rí fáà sí, wọ́n jí ọmọ yẹn gbé, wọ́n gbé síbì kan, wọ́n wá ń ka pé àpótí ẹ̀rí níbì kankan, wọ́n sá padà rọ́mọ yẹn ṣe ní nǹkan tí ọmọ yẹn fi padà dé àpótí ẹ̀rí. So that's mo wo movie yẹn dáadáa, movie àwọn ọmọ Zion. Now wọ́n ní àpótí ẹ̀rí lọmọ ṣíwò tó fi kú, bàbá ní àpótí ẹ̀rí kọ́ ló ṣíwò. Kí ni bẹ́nu àpótí ẹ̀rí téèyàn fi ṣíwò tí ó fi kú, tó bá ti pé n ta fi ń sin lọ́ọ̀ni tí ò ní nǹkan kan? tí wọ́n bá sọ pé nìkan sílẹ̀kùn lé àfáà kan wò, ó rí nǹkan kan bẹ̀ inú fi kú, á lọ ọbẹ̀ náà, á lọ gbé wá náà. ní tó bá síwò èyí sí Kùránì wò kó kú, èyí sádìtì wò kó kú, ìtẹ́ bá síwò nílé àfáà tí wọ́n fi kú, àwa ò dé bẹ́ẹ̀. Bàbá tó dẹ̀ ní àpótí ẹ̀rí was consented. Nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ throughout the world, gbogbo wa la wo program kan tí Alhaji Oriyomi Hamzat tán ṣe ní kọ́kọ́rọ́ alátẹ nípa ọ̀rọ̀ àpótí ẹ̀rí, ọ̀nà àpótí ẹ̀rí. A rí bí gbogbo àwọn èèyàn bọ́n ṣe contribute. The Apoti Eri was not brought to the studio under duress. He was consented. Ó faramọ́. Kí ló wà ní Apoti Eri? Ìgbà yẹn bàbá yẹn sọ pé wọ́n kọ àwọn kéwú nǹkan pé kéwú. Èmi wá ní pé kò ń ṣe kéwú. Arabic language ni. Bàbá ọmọ ò wà convinced pé kì í ṣe Apoti Eri ló pa ọmọ òun. Kí wá ṣe bàbá ọmọ o? Ẹ ti rí fídíò táwọn èèyàn tú lọ sílé bàbá yẹn, pásítọ̀ yẹn.
even before yesterday, into Friday, the mob was going there to destroy the house. Tán balẹ̀ bàbá yẹn jẹ́, tán bá bàbá yẹn bẹ́ẹ̀ kan ṣe léṣe. Now, they came to Agidigbo. Awonu mata yẹn. Wíwọnú mata pa Agidigbo wọnú ẹ̀ kọ́kọ́ stop pé wọ́n má balẹ̀ yẹn jẹ́. But nígbà tá a máa fi débẹ̀ lọ́jọ́ kejì tá a ṣe program, irun yẹn ti pọ̀ sí. Àwọn èrò tó pọ̀ sí ń lọ ọbẹ̀ láti bá bẹ̀ jẹ́ ni. Àwọn tó jẹ́ Kristẹni nínú kérúbù ti débẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn. Àwọn yẹn ò gbàgbọ́ nínú wọn. Wọ́n ní wọ́n ti gbàpò tí ẹ̀rí lọ. Àwa dẹ̀ ya police station ká tó débẹ̀ nínú àlàyé wa tẹ́ ẹ̀ bá gbàgbé. Wọ́n láwọn yẹn fẹ́ gbàpò tí ẹ̀rí, àwọn ò jẹ́ wọ́n gbé kankan. Àwa wá lọ sí police station tá a ti report pa ń lọ bẹ̀ o. Ibẹ̀ láti pàdé àwọn ẹni yẹn tá a ti jọ sọ̀rọ̀, àwọn ò gbàpò tí ẹ̀rí. Àwọn family àwọn tí wọ́n ná gbàpò tí ẹ̀rí, àtàn kọ́ ọmọ wọn kú, àmú wọn débẹ̀. Wọ́n ṣí gbogbo mọ́tò wọn hàn, wọ́n rí pé wọn ò gbàpò tí ẹ̀rí. Àwọn ẹ̀dẹ̀ insist pé àpótí ẹ̀rí ló pa ọmọ àwọn sẹ́. That drove us back to the house. Pẹ̀lú àwọn ìjọ kérúbù tó wá. Àwọn ìjọ kérúbù tó wá jẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí fífọ ìjọ yẹn mọ́ kí aburú má bàa ṣẹlẹ̀, ká má bàa máa pè wọ́n lórúkọ burúkú. Awọ́bẹ̀ gbogbo tí wọ́n sọ náà lẹ́ ń gbọ́, tí wọ́n pé ẹ mú ọpọ́n ọlà yẹn, ẹ ṣe kinní kan, ilé kan ló ṣe lé, ilé kan ló ṣe lé. So kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀ pé inú kérúbù wọ́n máa ń fèdè fọ̀, wọ́n máa ń sọ lárúbáwá nǹkan kan náà tẹ́lẹ̀. So tí wọ́n bá fi lárúbáwá kọ nǹkan tá a ní bẹ̀, èmi ò lè kà kí n sọ̀túmọ̀ rẹ̀. Àwọn tó lè kà tí wọ́n sọ̀túmọ̀ rẹ̀ yẹn, wọn kì í ṣàfà àwọn ọmọọṣẹ́ mi táwọn nímọ̀ nípa èdè lárúbáwá ni. Tó bá jẹ́ pé French lẹ gbé wá Gidigbo ẹni tí ó bá yín sọ wà ńbẹ̀, tó bá jẹ́ pé Igbo lẹ gbé wá ẹni tí ó sọ wà ńbẹ̀, tó bá jẹ́ pé Hausa lẹ gbé wá ẹni tí ó sọ wà ńbẹ̀. Those are the people that can read that particular letter, that particular language, and translate it to us. Ìgbà tó kọ́kọ́ fẹ́ wọlé, ṣé rí pé àwọn tó wọlé ó pọ̀. Àwọn tó wọlé ó pọ̀. Wọ́n ní káwọn díẹ̀ wọlé. But àwọn tó wà ta fẹ́ mọ̀ tó wà nú àpótí yẹn ṣe. Àwọn gbọ́dọ̀ rí. Àwa bàbá tí wá tó jẹ́nu àwọn tó ń ṣètò àwọn kérúbù yẹn wá ní pé nígbà tán ti ṣíwò fúnra wọn náà ṣí o, tán wò tán rí pé kò sí nǹkan tó lè pààyàn bẹ́ẹ̀. Nígbà wọ́n ní nǹkan ń pààyàn tí wọ́n sì dé pa reasonably, ní tí wọ́n ní ń pààyàn tí wọ́n dé pa, a gbọ́dọ̀ ṣíwò. Kò sí tó kàn wá pé lápótí ẹ̀rí tán bá sọ pé ń pààyàn, torí pé wọ́n ní ń pààyàn táwa ò sì gbọ́ pápótí ẹ̀rí pààyàn rí, ìlà fi ṣíwò. Tó bá jẹ́ Kristẹni ní ń ṣètò yẹn tí ò bá ṣe bá ńlá náà, ó ṣàbòsí. Islam gun ò kọ́ wa ká ṣàbòsí Kristẹni. Kristẹni gan tó bá ṣàbòsí Mùsùlùmí, ní tó wù ní ṣe Kristẹni ọ̀kọ́ kó ṣàbòsí. Ẹ̀yin kérúbù àṣẹrafù lẹ́ẹ̀kan sí, ẹ má bínú. Bó ṣe rìn wá, bẹ́ẹ̀ náà ló jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ lánàá, ẹ̀yin kérúbù, kò sẹ́ni tí ó gbàgbọ́ pé àpótí ẹ̀rí kọ́ ló pọ̀ mọ́. Ọwọ́ ohun tí wọ́n kọ sára kìíní gan ká mọ́ ká gan, wọ́n sọ pé nǹkan kan níbẹ̀ lára rẹ̀, aburú ní í ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n làburú ní. Ṣẹ́yìn ò mọ̀ pé bá a ṣe ká yẹn gan, a fi exonerate bàbá yẹn ni, a fi yọ ọ̀ràn kúrò lọ́rùn rẹ̀ ni. Gbogbo àwọn tí wọ́n fẹ́ bàjẹ́ tán sí gbogbo ẹ̀, àwa promise wọ́n bẹ̀ pé gbogbo tó wà ń bẹ̀ lẹ́rìí. Ẹ fi mọ̀ pé bóyá ń ló pa, bóyá ń kọ́ ló pa. Gbogbo tó wà ń bẹ̀ náà láti fi hàn wọ́n yẹn. Ní tí wọ́n kọ yìí, ìtumọ̀ ẹ̀ ní o. Ní tí wọ́n kọ yìí, ìtumọ̀ ẹ̀ ní o. Eléyìí, ìtumọ̀ ẹ̀ ní o. Halas. Ní ò bá sí wàhálà mọ́. Ẹ̀yin kérúbù, ẹ má bínú. Lovers all over the world, a lérò pé ẹ ti wo fídíò yìí láti ṣẹ̀bẹ̀rẹ̀. Ẹ gbọ́ gbogbo àwọn nǹkan tí Alhaji Oriyomi wí. Wọ́n bẹ̀bẹ̀, wọ́n plead, wọ́n ṣe àlàyé lọ́tùn lósì nípa tó bá jẹ́ pé ilé àfáà náà ni èèyàn wọ̀ tí wọ́n ti sí Kùránì wò, pé gẹ́gẹ́ bí àwọn ó sì lọ ṣe àbẹ̀wò, báwọn ó sì lọ ṣe ìwádìí nípa tán bá síbò nílé àfáà tó lè fa kí ẹ̀mí yìí ó bọ́. Wọ́n ní tó bá jẹ́ pé wọ́n gbé sí dédé pé tó bá jẹ́ pé ọ̀dọ̀ mùsùlùmí náà ló ti ṣẹlẹ̀, pé báwọn ṣe ṣe investigation náà nìyẹn. So opinion ti yín lórí ẹ̀ jẹ́ ká mọ̀ ní comment section, because ọ̀rọ̀ yìí kò yẹ ká tiẹ̀ máa gbà bí ẹn gbàgbà ọtí rárá, because téèyàn bá ti jẹ́ presenter
àwọn tẹ́yìn bá ti jẹ́ ẹni tó ń pẹ̀tù sáwọ̀ bẹ́yẹn èèyàn gbọ́dọ̀ mọ èèyàn gbọ́dọ̀ rí àrídájú because wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Bíbélì sì tún fìdí ẹ̀ múlẹ̀ wípé wádìí ohun gbogbo dájú kí o fi di èyí tí ń ṣe òtítọ́ mú. Bẹ́ẹ̀ ni because Ọlọ́run má jẹ́ kí èèyàn ó sì ọ̀rọ̀ dá sí. Bẹ́ẹ̀ ni because tẹ́yìn ò bá lọ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tẹ́yìn bá kàn dédé ìdájọ́ tún wà fẹ́ nìyẹn náà. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ subscribe, ẹ̀yin tẹ́ bá tẹ́ ti jẹ́ subscriber wa tẹ́lẹ̀ ẹ comment, ẹ jẹ́ ká mọ opinion ti yín. So we love you all. Thanks for watching.